Bismillahirrahmanirrahim. Dr. Praise and Repeat. Àlàáfíà. Áńgẹ́lì mi ò ní sùn. Oríwo ya ògùn wa tán. Lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Lọ́la kó bá yà kún Ọlọ́run ọba. Ewé ń jẹ́. Ewé á jẹ́. Ewé ń jẹ́. Àwọn lóní gbàgbọ́ sóhun mi lọ́jọ́ dìbò. Ewé ń jẹ́. Alawalu, alakiru, asọhiru, abatinu, Ọlọ́run ọba. Ìwọ ló pamọ́, ìwọ ló fara jáde. Aláràgbà yìí dàníyàn, ara tó wù ọ́ dáadáa. Mo kí gbogbo wa lọ́lọ́kùn òdòkan wa. Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, bẹ́ẹ̀ ni mo kí ẹ̀yin àgbàlagbà tẹ́ ní àǹfààní tí ẹ ń wò mí ní òní. Ojú tí ẹ fi ń wò mí, ojú náà ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ mi, etí náà lè dì. Èmi náà lọmọ yín, àbúrò yín, olólùfẹ́ yín, Dr. Muti Ọlátìbóyè tí ayé mọ̀ sí Ewé ń jẹ́. Lórí ètò yìí a máa ń sọ̀rọ̀ nípa àṣírí ìràwọ̀ ẹ̀dá. Bẹ́ẹ̀ sì ni a máa ń sọ̀rọ̀ nípa ìmọ̀ nọ́mbà tá a mọ̀ sí numerology àti astrology. Bẹ́ẹ̀ náà sì ni a máa ń sọ̀rọ̀ nípa àṣírí ewé àtegbò láwọn kan kéékèèké tí yóò máa jẹ́ àǹfààní fún gbogbo wa. Ewé àti egbò, ìwúlò ewé àti egbò nǹkan tó kẹnu ni tí kò sí kà tán. Orí Ọlọ́run tó wà níbẹ̀ kò sí kà tán, kò sí fẹnu sọ tán, kò sí kà tán, kò sí fẹnu sọ tán. Bí ọba bá rẹ̀ ń pò Yorùbá tó ń sọ Yorùbá, tí Yorùbá dùn lẹ́nu ẹ tó ń sọ Yorùbá, táwọn kan bá wá ń sọ fún ẹ pé mọ́ lewé àtegbò, mọ́ wo lewé àtegbò, dákun mọ́ dá wọn lóhùn o. Olúkálùkù Ọlọ́run fún ní nǹkan tí ó máa lò. Àwọn ìbò ní tiwọn tí wọ́n ń lò, bẹ́ẹ̀ sì làwọn aláwọ̀ dúdú náà ní tiwa tá à ń lò, pàápàá jùlọ nílẹ̀ Yorùbá. Tí ẹ bá délẹ̀ Haúsá, nǹkan táwọn Haúsá ń ṣe ó yàtọ̀ sí tiwa. Haúsá ò rán yàn. Haúsá lè wọ mọ́sálásí ń sìn tàbí kó lọ chọ́ọ̀chì kó bá sọ́lẹ̀ kẹrí tí ó de gbogbo ẹ̀ mọ́ra nígbà tí wọ́n kà sí kọ́chọ̀ táwọn tó sì ní nǹkan tí wọ́n fi ń ṣe. Ká sin Ọlọ́run dandan ni. Ká sin Ọlọ́run dandan ni. Ká sì ṣe ti pé bóyá à ń lo ewé àtegbò nílẹ̀ Yorùbá ti wá ń bíbà yìí. Èmi ò ka nǹkan bẹ́ẹ̀ mọ́ ẹsẹ̀. Àwọn tó ka mẹ́sẹ̀, most of them wọn tí wọ́n bá tú ìkó, tí wọ́n bá túṣu désàlẹ̀ kòkó, most of them wọn tí wọ́n fi pilẹ̀ ẹlòmíì nínú wọn ewé àtegbò ni. Gbogbo wọn pátá gan tiẹ̀ ni, àyàfi tó o bá sọ Yorùbá. Àyàfi tí o ò bá sọ Yorùbá. Àwa lè dé sìn ká wá sọ pé ewé àtegbò dà níbo tọ́lọ́run dá tó pọ̀ rẹpẹtẹ. Ewé ọgbọ́n mo rọra rí tó rọra ń wù bọ̀ wẹ́rẹ́wẹ́ lọ́dọ̀ mi yìí, tí màá tún lọ wú sìn tí màá lọ síbì kan. Egbò ewé ọgbọ́ ìwòsàn ni. Ewé ọgbọ́ gan fúnra ẹ̀ ìwòsàn ni. Ọlọ́ọ̀ba lọ́ba tí ó ní ìwòsàn lọ́dọ̀. Àmọ́ ó ti fa àwọn nǹkan kan sára àwọn nǹkan tí ó mọ jẹ́ àmì, tí ó mọ jẹ́ àmì. Irú ewé ọgbọ́ yìí sì àti egbò ẹ̀, téèyàn bá ní kòkòrò lára, tí kòkòrò bá pọ̀, tí ò mọrú kòkòrò náà bó ṣe jẹ́, tẹ́ bá wá egbò ọgbọ́ tá a gé kéékèèké, tá a pá pẹ́pẹ́pẹ́, tá a kó dà sínú ike kan, tá a wá odidi atare kan, tá a lọ̀ ọ́ tó kúnná, tá a dà á lé, tá a wá bu omi sí i tó pọ̀, kì í ṣe múmu. Kẹ́nìyẹn kàn máa bu omi yẹn kó máa fi para ni, kòkòrò náà ó kú pátápátá. Kí làwọn ń bá ká? A máa sọ pé ewé àtegbò dà. Pákí dẹ́sẹ̀ rí ń pákí, kàsáfà,
ewé àtegbò ni olóńgbò nǹkan tẹ́ fi ń sàmàlà tẹ́ ń jẹ àwọn olòṣì rádaràda. Eléyìí tèmi mú wá fún wa lénìí ẹ̀yin èèyàn mi, Ọlọ́run má jẹ́ ká bá wọn ṣèkà. Gbogbo ẹ̀dá tí bá ti ń jáwé tí bá ti ń jágbò tí bá ń jáwé tí bá ń wagbò tó bá ti fi ń ṣèkà tó ti mú nǹkan burúkú mọ́ pọ̀ mọ́ egbòogi tó ti sọ iṣẹ́ di sí àlùjànnú. Irú àwọn bẹ́ẹ̀ kò sí bí wọ́n ṣe fẹ́ lò tó má jẹ́ kí n parọ́ fún aṣọ wọn mọ̀ pọn rẹ̀ mọ́ dédìí ẹ̀. Èyí tí mo mú wá fún wa ní òní bí a ṣe ń lo Sulphur èyí tẹ́lẹ̀ lọ́wọ́ mi tá a mọ̀ sí ìmí ọjọ́ kẹ́lẹ́bàrí dáadáa ìmí ọjọ́ bá a ṣe máa ń lo Sulphur tá a mọ̀ sí ìmí ọjọ́ òní mo fẹ́ ṣàlàyé fún wa ní òní. Tá a bá rí Sulphur tó bá gùn tó báyìí àṣírí ni o àṣírí ni níbi tí ilé ayé ń lọ sìn àṣírí ni tí mo bá kàyé sẹ́tì nǹkan yìí ń ṣe tá a bá lò tán ẹ rí i pé mo mú dání èmi gan ti ń wárò èyí tó gùn báyìí látijọ́ yìí àmọ́ Ọlọ́run ti ṣeun mo ti rà á létí pẹ́ gbígbà tí mo débì kan tí mo tú bẹ́ẹ̀ ni mo ṣe wá rí i pé Sulphur mi rèé nǹkan tá a máa kọ sí lára pẹ̀lú àṣẹ Ọlọ́run máa ṣàlàyé ẹnu next video mi tá a kọ sí lára tá a bá ti kọ sí lára ṣé wàá rí Sulphur yìí bá ṣe lò ó iṣẹ́ àjàǹgbara ni tó dáa gan gbogbo ẹ̀dákẹ́dá tó bá ti lè fi mú nínú kíní tàbá kíní sí nǹkan burúkú ti dèwọ̀ fún ẹni bẹ́ẹ̀ ayé ò ní rí ìdíwà o ayé ò ní ṣe wá bí wọ́n ṣe fẹ́ ṣe wá àwa ni a máa ṣe wọ́n báwa ṣe fẹ́ nǹkan burúkú ò ní ṣe wá àwa la máa ṣe nǹkan láṣẹ Ìdùmarè. Rí Sulphur yìí tó wà lọ́wọ́ mi tá a mọ̀ sí ìmí ọjọ́ máa ń rún yànràn báyìí ìmí ọjọ́ yìí nǹkan téèyàn máa fi ń ṣe pọ̀ àmì èyí tí mo fẹ́ mú wá fún wa ní òní ó very simple lẹ́yìn ìmí ọjọ́ yìí nìkan àti nǹkan kan tá a kàn rọra ṣe sí lára lẹ́yìn tá a bá ti ṣe sí lára tán a pa pẹ́pẹ́pẹ́ jẹ́ ká kó sínú 2.5 litre ká bomi sí tá a bá ti bomi sí ẹ jẹ́ ká máa mú ká fáwọn ọmọ wa mú bẹ́ẹ̀ ká fún aya wa mu gbogbo ẹ̀dákẹ́dá tó bá ti mú nínú omi yìí omi àdúrà kan ò jù bẹ́ẹ̀ lọ tí mo bá rọ sínú kẹ́gì ń ṣe tèmi náà bá ní mo fẹ́ ṣe mírèkù ìmúlẹ̀ rómi yìí o omi yìí nǹkan báyìí ló ń ṣe ó dá mi lójú pé tí mo bá pẹ ọ̀kan ní kẹ́gì 2.5 litre tí mo bá pè ní 1.5 million àwọn tí ó rà ó rà á tá bá ti kíní tí a máa kọ sí ní ara òun náà lẹ́rìí tó display ojú screen òun lẹ́rìí tó display yìí ẹ jẹ́ ká kọ sí lára bó ṣe wà yẹn tá bá ti kọ sí lára tán a wà sa tí ó gbẹ̀mọ̀ lára kíní marker red òun là wà tá bá tún wá rí èyí tó tún gùn jù báyìí lọ dáadáa kí nǹkan tá a fẹ́ kọ sí kó lè bá gbà á so red marker la máa lò red ni danger la máa lò nítorí pé a fẹ́ fi lé nǹkan burúkú kan dànù náà ni aláṣetà àbọ̀ ò ní ṣe kò ní jẹ́ tiwa wọ́n ń gbàdá sókè wọ́n ń sáyàn kò ní Ọlọ́run ní jẹ́ ká bá wọn rìnrìn rẹ̀ lágbára Ọlọ́run tá bá ti wá kọ sí tán jẹ́ ká sa á wà mú tá bá ti sa tán á wà pa pẹ́pẹ́pẹ́ kí ni Sulphur yẹn ni o á pa pẹ́pẹ́pẹ́ tá bá ti pa ẹ jẹ́ ká dà sínú 2.5 litre tàbí 5 litre ká bu omi sí kó pọ̀ dáadáa tómi yẹn bá ti pọ̀ ẹ jẹ́ ká gbé pamọ́ kó lò bí ọjọ́ bíi mẹ́ta lẹ́yìn ọjọ́ mẹ́ta ẹ jẹ́ ká máa mú láre kí sì gbogbo ìgbà náà ó lè jẹ́ ẹ̀kan ní oṣù ká mú ká fáwọn ọmọ wa mu ká fún ìyàwó wa mu tá bá tún nífẹ̀ẹ́ náà ẹ jẹ́ ká fún wọn mú bẹ́ẹ̀ gbogbo ẹnikẹ́ni tó bá ti wá mú mi yìí àṣìta àbọ̀n dèwọ̀ àdáni o gbogbo nǹkan burúkú ó ti di èèwọ̀ fún ẹni bẹ́ẹ̀ láṣẹ Ọlọ́run gbogbo nǹkan burúkú ti di èèwọ̀ fún ẹni bẹ́ẹ̀ lágbára Ọlọ́run àní bá wọn kúkú ọ̀wọ̀wọ́
àní bá wọn kúkú ọ̀wọ̀wọ́ lágbára Ọlọ́run. Eléyìí kì í ṣe oògùn, àṣírí ni, kì í ṣe oògùn rárá, àṣírí ni, àṣírí sì ni bàbá oògùn. Ẹ wọ̀rọ̀ mi ò ní jù báyìí lọ lẹ́nu ẹ̀yin olólùfẹ́ mi. Tó bá tún dìgbà mi àtúmọ̀ mú ọ̀rọ̀ mi tuntun yàtọ̀ sí eléyìí wá, èmi náà lọ́mọ yín àbúrò yín olólùfẹ́ yín Dr. Mutiu Ọlátìbóyè tí ayé mọ̀ sí Wíńjẹ́. Ẹ má gbàgbé láti subscribe sórí ètò kílẹ̀ kó fún wa ní àǹfààní lórí àwọn nǹkan míì tá a ti ṣe àtèyí tí a ti ṣe. Tó ó dàbọ̀.